dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ pógun láyé bóyá ń bá ti múra ìjà kí n gbébọn dání. Kálẹ́mi náà mọ̀ pógun láyé ni. Ìgbà tí mò ń bọ̀ nílé ayé ń bára ọkọ̀ ń bára àdá, bára ọ̀bẹ ń bára ìbọn, bóyá ń bá má ti ẹ̀rá bóyá Elédùmarè ní ìbá fún mi, ń bá béèrè ń bá máa kó o bọ̀ lóde ayé. Àmọ́ torí pé tèmi tìrẹ ò mọ̀ pógun láyé la kàn ṣe wá lẹ́rọ̀ bẹ́ẹ̀. Elédùmarè á kó wa yọ. Lágbára lọ́wọ́ Elédùmarè àní bọ́há. Mo sọ fún yín pé 4 làdúrà mi. Ọlọ́run má fi mí dààmú ayé. Ẹ jẹ́ kí gbogbo ọjọ́ máa ṣe. Ọlọ́run má fi ayé dààmú mi, àní kí gbogbo ó dìjọ máa ṣàdúrà yìí. Má jẹ́ ń dààmú ara mi Ọlọ́run, ó di 3. Má fà mí láwọn tí ó dààmú mi lọ́wọ́ Ọlọ́run. Má fi mí dààmú ayé, má fàyè dààmú mi. Má jẹ́ ń dààmú ara mi, má fà mí láwọn tí ó dààmú mi lọ́wọ́ Ọlọ́run. Àwọn àdúrà wọ̀nyí ṣe pàtàkì, ó ṣe kókó. Ọlọ́run ò ní dààmú ìwọ wa. A ti gbọ́ ọlọ́lọ́kan òjọ̀kan. Àwa kan ti rí wò káàkiri. Àní lórí ètò yìí, ìrírí àwọn kan òun la ní ká fi kọ́gbọ́n, ká gbà wọ́n nímọ̀ràn. Àní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́lòmíì tó dìrírí, ká má bàa ṣubú sínú agbami irú ẹ̀ la ṣe mú wá lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ. Àní ká fi kọ́gbọ́n, ká gbà wọ́n nímọ̀ràn, ká sì fa ọ̀pọ̀lọpọ̀ yọ kúrò nínú agbami aburú èyí tó ń ṣẹlẹ̀ sí wọn. Òun la ṣe gbé ètò ibi ayé ń lọ kalẹ̀. Àríni àbèrè yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú oúnjẹ ahun. Èmi lọ́mọ bó lóúnjẹ bá rí mi tó rojú máa sì fa ìjẹtẹ́ ẹ lọ́rùn. Torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbẹ̀ ló máa ń dájà àtiwà. Ẹ wò ó, ibi mò ń lọ òjìnà lálẹ́ ibi tí mo fẹ́ yà ló máa pọ̀ gan. Bàbá àgbàlagbà kan ń bẹ lórí ètò lónìí. Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ayé pátápátá ẹ wá ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu. Ẹ̀yin ọ̀mọ̀ràn tó mọyún ìgbín nínú ìkara wọn ẹ wá ẹ jẹ́ ká jọ fìmọ̀ràn kún mọ̀ràn lálẹ́ ètò ní. Ẹ bá mi fi làákàyè tọ́ lálẹ́ yìí. Ẹ̀yin olóye ọlọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n yìí tẹ́ ẹ gbọ́n jù mí lọ ni mò ń wí. Wọ́n máa sọ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́. Àwọn tọ́rọ̀ kan náà kí wọ́n gbọ́ mi dáadáa. Èmi ò ní fẹjọ́ ṣègbè láyé torí pé omi gbóná lẹ́jọ́. Ọlọ́run ní jó dàjó gbogbo wa lára. Ká lè wá ojútùú sí ni. Kálàáfíà ó sì jọba. Mo sọ fún yín pé kálàáfíà jọba nílẹ̀ Nàìjíríà, kó jọba lórílẹ̀‐èdè yìí, kó jọba ńlé ẹnì kọ̀ọ̀kan wa. Ló bá tán ní gbogbo àwọn bá máa gbé lálàáfíà. Ká má fọ lọ́wọ́ lágbá ẹnìkejì lójú, ká má rẹ ọmọ nìkejì wa jẹ. Torí pé gbogbo ẹ̀ ni ó padà lẹ́yìn. Àbọ̀ sì ń bọ̀ wá bóníṣẹ́. Mo ní bó o láyà o ṣèkà, bó o bá rántí ikú gáà kó o ṣòótọ́. Bàbá àgbàlagbà kan ń bẹ lórí ètò mi lálẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ kẹ́ farabalẹ̀ dáadáa. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ayé mo fẹ́ kẹ́ bá mi fi ọpọlọ tọ̀ ọ́. Mo fẹ́ kẹ́ gbé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ pátá sínú làákàyè kúnkùndùn ọpọlọ. Gbogbo ẹni tó bá fẹ́ pè lálẹ́ yìí mi ò fọ́rọ̀ àlùfàǹsá ẹ dákun. Bóyá ẹ mọ̀ wọ́n, bóyá ẹ mọ̀ wọ́n ń fọ́rọ̀ àlùfàǹsá ẹ dákun. Mo fi Ọlọ́run bẹ̀ wá. Àwa kì í ṣe adájọ́. Àwa máa ń wá ojútùú sí ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó ẹ̀rọ àní ìkàyè Facebook, mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu. Wàsíù Mọ̀nsúrù ẹ máa bá wa pín ẹ ṣí ẹ jẹ́ ó délé kodoko.
Samson Olúwaṣèyí, Babatunde Badmus, Balógun Solomon Olúmídé, àwọn èèyàn ti pọ̀ ńbẹ̀ o, Alhaji Abdulganiu Olúbọdún, Olóyèdé Rọ́bìù, Emmanuel Adémọ́lá Pastor, bákan náà Pastor Ṣódíyà Paul Ọlámídé. Gbogbo yín ni mo kí, bàbá yìí máa ń fi àdúrà ràn wá lọ́wọ́ dáadáa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yíyànkú ẹ̀kú mọ̀ àárí ẹ̀sìn mẹ́rin tó ṣe wá. Ṣùgbọ́n ẹ wò yí pé bá a ṣe ń ṣe gbogbo ohun tá à ń ṣe yìí pa nílò àdúrà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín yín. Mi ní dárúkọ bàbá yìí mi sì ní fẹ́ kí wọ́n dárúkọ ara wọn. Ṣé ń gbọ́ mi bàbá? Mi ì fẹ́ kẹ́ ẹ dárúkọ ara yín, mi sì ní dárúkọ yín. Torí ohun tá a bá bò ló níyì. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí pé kí ló dé tí mi kì í dárúkọ kò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́rọ̀ wọn wá kì í ṣe pé wọ́n, ṣùgbọ́n nígbà tí èèyàn bá sún tó kan ògiri lèèyàn wò pé jẹ́ ń ṣe báyìí. Ẹ káalẹ́ bàbá, ẹ bá mi súnmọ́ ìdí ẹ̀rọ gbohùngbohùn dáadáa. Lánìí Victor Àkàndá ni wọ́n. Ẹ sọ̀rọ̀ bàbá. Kálẹ̀ gbogbo ọmọ Nàìjíríà lọ́kùnrin àti ní obìnrin. Wọ́n máa bá ń fi nǹkan kan sí yín lórí nsìn. Ẹ máa sọ̀rọ̀ lọ, kò ní kẹ́ ẹ máa sọ̀rọ̀. Ẹ wá bá ń gbóhùn sókè. ọmọ Nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Orúkọ mi ni ẹni Ọlọ́run mọ̀. Àyà mi ti já, ẹsẹ̀ akọ́kàn mi sókè nígbà tẹ́ ti sọ pé orúkọ mi ni ẹni Ọlọ́run mọ̀. Ó ṣẹlẹ̀ pé ẹjọ́ ìyàwó mi ni mo mú wá síbí. Mo jẹ́ ẹni tí ó ní ìpèníjà ojú. Ní 2010 ó ní ìpèníjà ojú yẹn ló bẹ̀rẹ̀, but ojú yẹn close ní 2014 December 23 close. So láti ìgbà yẹn tí ẹ rí nǹkan kan mọ́ rárá. tí mi ò rí nǹkan kan mọ́ rárá. Tí n bá ní kí n máa sọ ibi tí tó ti bẹ̀rẹ̀ kó tó di pé ìpèníjà ojú yẹn àsìkò á lọ, but kí n bẹ̀rẹ̀ láti 2014 ní December 23. So ó ṣẹlẹ̀ pé ojú close nígbà yẹn. Láti ìgbà yẹn títí di 2015 ìyàwó tó wà pẹ̀lú mi ó kàn máa ń dà mí láàmú púpọ̀. Ó máa ń dà mí láàmú. So ìdààmú ẹ̀ ni pé ìgbà tí mo ti ní ìpèníjà ojú yẹn kò sí owó, kò sí nǹkan kan, gbogbo iṣẹ́ kò lọ bó ṣe yẹ kó lọ. So tí bá wá wọlé pé mo kàn ṣeré jáde, because mo ti kọ́kọ́ fìgbà kan síra mi mọ́lé tí mo rò pé bóyá èmi nìkan ṣo ni mo fọ́ lójú tó jẹ́ Yorùbá ní ìlú Abẹ́òkúta yìí. So mo wá gbọ́ program kan lórí rédíò ní woman kan sọ pé wọ́n ń ṣe meeting níbi báyìí o, tí n bá lè máa lọ síbẹ̀. Ìpàdé èwo? Ìpàdé àwa tá a ní ìpèníjà ojú. Ìpàdé ẹ̀yin Àkàndá. Bẹ́ẹ̀ni. So wípé tí n bá lè máa lọ bẹ̀, ìgbà tí mo gbọ́ program yẹn lórí rédíò èmi rò pé bóyá kò tiẹ̀ ní, ìgbà tí wọ́n máa sọ tán wọ́n ní l'Abẹ́òkúta ń bè báyìí ni. Ẹ wá lọ. Mo wá lọ síbẹ̀. So ìgbà tí mo lọ síbẹ̀ tí mo délé, nǹkan tí mo máa gbọ́ lẹ́nu wife mi pé ẹ̀yin ọmọ, àwọn afọ́jú ni bàbá yín tó ń bá ṣe, wọn ò bá èèyàn gidi ṣe. No, nígbà yẹn bó ṣe ṣe nìyẹn. Tí n bá wọlé tó bá di pé bóyá ó ń jẹun, màá ní oúnjẹ tèmi dà, ní gààrí lòun mú, gààrí ni mò ń mú. Gààrí náà sì mú lóòótọ́. Bó dẹ̀ jẹ́ gààrí ló mú wá dẹ̀ fún mi. Ìkànnà àwọn ọmọ wa bá mi pé dádì mi, Ọlọ́run jẹ́ kí ojú yín là ó. Mọ́mì mi ń jẹ búrẹ́dì àtẹyin. Wọ́n sọ pé gààrí làwọn mú
mi ò ní sọ nǹkan kan. So ìgbà tí ó bá tún yá tó bá tún sọ pé kinní kan á ní kò sí nǹkan tá a fẹ́ jẹ kinní kan míwàá kémi tó wọlé wọ́n tún ti jẹun ọmọ yẹn á tún wá bá mi á tún sọ fún mi. So tó bá ṣe nǹkan míì nígbà míì á kàn ra yan díẹ̀ sí inú abọ́ fún mi pé kí n gbà kí n jẹ. Ìkànnà àwọn ọmọ wọn wá gbé abọ́ níwájú mi pé ẹ kí n lọ bá yín bù sí oúnjẹ tán ipò ṣìkù mọ́mì wọn á sọ ipò ti tán tó jẹ́ pé ìgbà tó gbóúnjẹ yẹn fún mi ó kanra mọ́mọ yẹn ó gbóúnjẹ yẹn kó wájú mi ó lọ. So ká má fọ̀rọ̀ gùn ìgbà tí ó máa yá mo kàn wá wò pé kí ni nǹkan tó wà nínú àkáǹtì mi tí mo lè kí gbogbo ẹ̀ máa because mo rò pé bóyá ojú máa là nígbà tí ó dẹ̀ dà mo wá kó. ẹ ti náwó kókójú ó lè là. mo ti náwó mo náwó tó yẹ kí mo lọ sí Ìlọrin bẹ́ẹ̀ ni. So ó wá pè mí pé mo lọ wo owó tó wà nínú àkáǹtì mi mo rí pé mo sì ní 100+ mo wá withdraw 100,000 mo kó fún èyí tó jẹ́ second born mi pé kó fún mọ́mì wọn lójú mi ó dẹ̀ kó fún ó kọ́kọ́ fẹ́ reject ó ní ṣé mo ti ń kówó fún ohun lójú àwọn ọmọ tẹ́lẹ̀ ní mo ní èèyàn ṣe ọ̀rọ̀ tiẹ̀ tó yẹ pé tí wọ́n bá ṣe fún ẹ ní kọ̀rọ̀ tí yóò sáwọn ọmọ ń bẹ̀ wá deny ni torí ẹnìkan tó jẹ́ kó máa deny ni pé mi ò kówó so mo wá kó fún ọmọ yẹn pé kó fún ó wá kó fún not know pé ó tiẹ̀ ti ń kẹ́rù jáde ní kan méjì mẹ́ta nulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tèmi ò mọ̀ mo wá kówó yẹn fún ọmọ yẹn kówó yẹn fún mọ́mì wọn tó fi ó wá ó kówó yẹn ṣá ó wá lọ ra ọ̀kadà ibi tí Ọlọ́run máa ti gbé dájọ́ ni pé ọlọ́kadà tó ní kó máa wá deliver fóun ìyẹn ò deliver 10,000 ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tó ní kó máa wá deliver. bóyá torí kí owó yẹn kí wọ́n lè fi ṣe ohun tó dáa náà ni wọ́n fi rọ̀kadà. So ìgbà tó dẹ̀ ya ìyẹn kó wá bí ẹ̀ẹ̀mejì kan ọ̀rẹ́ ọ̀kadà wọn rí ẹni tó gbọ́kadà fún ìyẹn ṣàgbé ọ̀kadà ó gbé lọ àárí èmi ni mo tún lọ bá gba ọ̀kadà yẹn ní bíúrì tó yẹ a fi gbé ọ̀kadà yẹn wá sílé bó ṣe ta ọ̀kadà yẹn mi ò mọ̀ nǹkan tó fowó ṣe. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ dúró ẹ jẹ́ àdókè lọ́wọ́ à ń bọ̀. ní sùúrù wọ́n lè tún bẹ̀rẹ̀ briefly fún àǹfààní àwọn tó ń bọ̀ wá nílé. ẹnà dé nà òyò yẹ ti nǹkan tí ó. bọ̀ èmi ń lo èmi ń gbọ́ wọn. yín nana gbò àwọn nana gbọ́ wọn tọ̀tọ̀ ní láòdù ní. nílé àbí ó yá let's go back ẹ máa tún bẹ̀rẹ̀ díẹ̀. tètè yín ń gbọ́ wọn ẹ ń gbọ́ wọn dáadáa ẹ ń gbọ́ra yín. ṣé ẹ ń gbọ́ra yín nígbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn sà ṣé ẹ ń gbọ́ra yín. ẹ ń gbọ́ra yín tòní ìdí ni pé kìnyín ẹ̀tọ́ náà tọ́tọ̀ bí bẹ̀ ó ti yé yín. wọ́n lè tún bẹ̀rẹ̀ díẹ̀. tọ́tẹ̀yìn fi lo earpiece tó dàbẹ̀ yìí máa gbọ́ wọn táwọn náà máa lè gbọ́ yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kán tún bẹ̀rẹ̀ díẹ̀ láti bẹ̀rẹ̀ ó yá. ẹ yọ earpiece yín dáadáa. ṣé kí ni mo ṣe. ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé wọ́n ní ó dàbẹ̀ ń pé kinní yẹn ò fi bẹ́ẹ̀ jáde dáadáa ẹ máa tún bẹ̀rẹ̀ díẹ̀ láti bí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ojú yẹn ti ṣẹlẹ̀. ojú mi ṣẹlẹ̀ ní. ẹ sọ̀rọ̀ sókè ẹ bá mi gbóhùn sókè torí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ súnmọ́ gbòǹgbò. ojú mi ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní 2010 on the 8th or 9 if I'm not mistaken ó ṣẹlẹ̀ ní 2010 on the 8th or 9 so ìgbà tí ojú yẹn ṣẹlẹ̀ ó ṣá ojú pákọ̀pù ní 2014 ní December 23 ó ní ojú yẹn gbé ló gbé close down àtìgbà yẹn ṣá mo ti bẹ̀rẹ̀ sí náwó mo lọ sí FMC mo lọ sí General Hospital mo já bẹ̀rẹ̀ sí náà. kí náà ló ṣẹlẹ̀ gan-an. glaucoma ṣá ni wọ́n sọ pé ó resort glaucoma náà ló resort sí so èmi ò dẹ̀ dúró mo ṣàtún bí ń lo ń tẹ̀síwájú pé ojú ìṣẹ́ gbọ́dọ̀ ríran tó fi jẹ́ pé mo dé Ìlọrin náà
ṣàmú ṣàánú ìgbà tí wọ́n wá wo ẹmọ́ pàdé ẹnìkan ló wá sọ pé kí n má wulẹ̀ sọ pé mò ń dààmú ara mi pé kí n má náwó sí ojú yẹn mọ́ ṣá. So mo wá gbọ́ program kan wọ́n woman kan ló wá ṣe program lórí rédíò. So bó ṣe wọ́n bá dá nọ́mbà wọn lóyún ọjọ́ yẹn mo bá kọ nọ́mbà yẹn mo wá pè wọ́n èmi rò pé bóyá Èkó ó ní wọ́n ní program yẹn ti wáyé. ẹni ẹ̀yin tí ẹ ti ń ronú pé ẹ ti rò pé bóyá ẹ̀yin nìkan lẹ wà nírú ipò tẹ́ wà. Exactly mo rò pé mi nìkan ni mo wà nínú ipò yìí ní Abẹ́òkúta yìí tó jẹ́ Yorùbá because àwọn Haúsá lè mí mọ̀ pé wọ́n. ẹ má dárúkọ ẹ̀yà kankan. Okay. Kò sẹ́ni tí ò lè ní ìpèníjà. Pé àwọn nìkan ni wọ́n ní ìpèníjà. So bí mo ṣáṣe bẹ̀rẹ̀ nìyẹn tí n bá ti wá nígbà tí mo gbọ́ program yẹn tán mo wá pe woman yẹn lórí ètò program ó wà ní ipe Abẹ́òkúta ń bè báyìí lóhùn gbé wà ọmọ Abẹ́òkúta. Àkàndálẹ̀ nìyẹn náà. Àkàndálẹ̀ nìyẹn náà. Mo bá pè ló máa sọ pé wọ́n ń ṣe meeting níbi báyìí pé wọ́n bá ti débẹ̀ pé màá rí pé mi nìkan kọ́ ni pé mo ti ṣera mi mọ́lé jù ń ṣe mo rò pé bóyá èmi nìkan ní bá tó rẹ̀ dé too much. So mo á débẹ̀ ìgbà tí mo rí pé àwọn tá a jọ nípèníjà ojú fa níṣẹ́ ló dàbí ẹni pé bẹ́ẹ̀ ni kí n máa sùn ni. Because ìdààmú yẹn ti pọ̀ jù fún nínú ilé tí n bá ní káwọn ọmọ wa lọ ra nǹkan kan ìyàwó mi á lọ fi wọ́n pamọ́ bí ẹni pé èmi kọ́ ni mi bí wọn kẹ́yà àwọn ọmọ wa máa mú yín dání títì kán máa sọ pé bàbá wọn ti fọ́ lójú kán máa ní kinní kan ti ṣe kinní kan nǹkan màá sunkún màá tún wò lẹ̀ màá wò kí báyìí pé ṣé obìnrin yìí kọ́ lèmi àti ẹ̀jọ̀ fẹ́ra tá a jọ ń jáde tá a jọ ń ṣe gbogbo ẹ̀tọ́ níkẹ́ tó nípèníjà yìí wọ́n máa hùwà bóyá bákan bóyá pé ẹ máa jà ẹ máa nà wọ́n tó lọ́kùnrin míì náà burú. àjà. ẹ má bínú béèrè tí mò ń béèrè. no bó ṣe yẹ kẹ́ ẹ béèrè nìyẹn mọ́ àjà. So màá sáré ìgbà tí mo mọ̀ bẹ̀ màá wá lọ síbẹ̀ tí n bá ti kúrò ń bẹ̀ màá gbalé wá kí ni nǹkan tó wà nílẹ̀ tí mo lè jẹ o. Àní kò sí nǹkan kan lẹ̀ gàrí lèmi náà mú ìkànnà àwọn ọmọ mi torí mi ò ní fẹ́ dárúkọ wọn. ẹ má dárúkọ. So lọ ìyá wọn wá bá mi pé dáàdì mi Ọlọ́run á jẹ́ kójú yín là o mọ́mí wá dẹ̀ ń jẹ búrẹ́dì àtẹ̀yìn wọ́n sọ pé gàrí làwọn mú mo ní ok kò sí problem. tí n bá tún jáde tí n bá tún já wọlé ibi tẹ́ ẹ ti ń bọ̀ ní kẹ́ ẹ ti gbé lọ jẹun ẹ̀dẹ̀ wá ń sọ àwa náà jẹun kankan látàárọ̀ ọmọ yẹn á dẹ̀ sọ fún mi pé àwọn ti jàmàlà bí ẹ bá ń gbà mí tán bá gbé jẹ màá tún pebi sùn. Ó wá dijọ́ kan wọ́n tún ṣe ráìsì wọn wọlé ó ṣàbù díẹ̀ sínú abọ́ fún mi wọ́n gbé wá bá mi ọmọ yẹn rí pé ráìsì yẹn ò lè yó mi mo dẹ̀ ti ń jẹ ọmọ yẹn wá gbé ráìsì yẹn wájú mi ó wá lọ bù sí bó ṣe wá bá mi nínú yàrá ibi tí ọmọ yẹn ti gbé ráìsì fún mi nìyẹn bó ṣe gbé ráìsì yẹn kó wájú mi nìyẹn bó ṣe lọ ó ṣàgbé kó wájú mi ò dẹ̀ wá jẹ́ mọ́. So along the line ṣá mo wá wò pé kí ni nǹkan tí mo lè ṣe ok owó yìí wá gba owó yìí kí o lọ fi máa kó fúláwà fún. ẹ má dárúkọ ẹnìkankan. So pé kó lọ kó kinní fún kọ́sítọ́mà mi kan so mo o kò lọ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta ṣá ìgbà tó yá ó ní owó yẹn rè mo ní kí la tún fẹ́ máa tún fi ṣe kó kàn máa kó lọ irú ẹ̀ kó dà máa ká máa fi jẹun lé nǹkan kan bó ṣe palẹ̀ mọ́ owó yẹn nìyẹn ó bá lọ rọ̀kadà mo kàn rí ọ̀kadà tó ń gbé owó wálé èwo tún lélẹ̀ ó ní ok wọ́n bá gbọ́kadà yẹn sanwó bí ọ̀sẹ̀ méjì kò wá san 10,000 kò wá san mọ́ àrọ́kadà àrí ẹni tó ń gùn ǹjẹ́ ń bọ́ lọ rẹ́jísítà ọ̀kadà síbo ni n bá tẹ̀lé dé bíúrì yẹn ibẹ̀ láti èmi fúnra mi ni mo tún gba ọ̀kadà àti la fi rí onítọ̀hún yẹn bó ṣe wá tọ̀kadà yẹn ṣá títí di mo yẹn sọ̀rọ̀ yìí kò yé mi. So ìgbà tó dẹ̀ yá ni mo kàn dẹ̀ rí pé owó kí ló ṣẹlẹ̀ ló di pé ó lọ gba owó tó máa ń gbà yẹn mi ò. owó gbé kinní kan lé láńtà. gbé kinní kan lé láńtà yẹn ló lọ gbà ló di pé kí owó gbé mu ó tiẹ̀ wá sú mi àwọn bíi méje bíi mẹ́jọ ni wọ́n wá ń wálé kódà àwọn kan wá ní 12 àwọn kan wá ní 1. lóru àbí lọ́sàn-án.
ní wọ́n lérò pé bóyá mo fi ń pamọ́ mo ní ẹ wọlé. I'm not the type tó jẹ́ pé bóyá mo lè máa fi èèyàn pamọ́ ṣe bí gbèsè ló jẹ́ kí n ṣe kó jalè aṣọ náà ni àdẹ̀mọ́ bí tó kò jẹ́ kí n mọ̀. bóyá owó tí wọ́n gbà yìí náà máa fi ń so oúnjẹ bóyá òun náà yẹ fi ń jẹ. owó yẹn kọ́ ni wọ́n fi ṣe ń jẹ o wọ́n ti ẹ̀ fi because tí wọ́n bá sọ pé èèyàn fi owó ṣe ń jẹ á máa jẹ́ pé bóyá bíi mo ná 3,000 mo ná 4,000 bẹ́ẹ̀ tó owó yìí evidence wà lọ́wọ́ mi mo ṣe jókòó yìí. mélòó làwọn ọmọ yín. 4. tí ẹ̀yin àwọn ọmọ àti ẹ̀jẹ̀ 6 bí téèyàn 6 bá ti jẹun yẹn á ná ju 3,000 lọ. ẹ máa gbọ́ mi mà ṣé bó níṣẹ́ tó ń ṣe kó tó di pé bóyá èmi gan kówó fún gangan àtọ̀ ó níṣẹ́ tó ń ṣe. ó lè má kà fi bẹ́ẹ̀ kà ni. tí ò bá tó bá fún pé bóyá pé kò tiẹ̀ ẹ̀dẹ̀ ká ni pé kí n lọ gba gbọ́múláńtà bí ọ̀nà 7 sí 8 is too much láì dẹ̀ jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ kí n mọ̀ sí i màá lè advice ẹ̀ pé ẹ̀bẹ̀ tí ngbà tí mo ti ní ìpèníjà ojú yìí ló ti jẹ́ pé kò tiẹ̀ fẹ́ pé kọ́ sọ pé ọkọ ẹ̀dá kó sọ pé ọkọ òun ní. wọn fẹ́ identify. exactly wọn fẹ́ bet ibi bó la ń lọ gan-an kí ni ìdí tẹ́ ẹ fi wá. ẹ ṣe ìdí tí mo fi wá gbọ̀ngàn náà because ó yẹ kí n sọ̀rọ̀ débi pé wọ́n wá lọ àwọn gbọ́múlé láńtà yẹn wọ́n wá wọ́n mú fọ́tò ọmọ wọ́n mú fọ́tò tiẹ̀ náà wọ́n ṣe sínú ìwé wọ́n wá fẹ́ máa lẹ̀ ní street wa wọ́n tiẹ̀ ti lẹ̀ kan wọ́n ti lẹ̀ kejì pé wọ́n jẹ gbèsè so èmi mo wá ṣí pépà yẹn kó lára ògiri pé orúkọ tèmi wà very important tí orúkọ ò bá wà bẹ́ẹ̀. báwo lẹ̀yin ṣe rí nípò tẹ́ wà yìí. ẹ ṣe àwọn èèyàn wọn sọ fún mi pé kí n wá lọ wo ìwé tí wọ́n gbé lẹ̀ yìí pé ọmọ mi lélẹ́yìí ìyàwó mi rè mo dẹ̀ rí lóòótọ́ ìwé yẹn gan wà lọ́wọ́ mi mo ṣe dúró yìí 84,000 lówó tó gbé gbà mo dẹ̀ ti san. ṣáà lè rí. ó wà lọ́wọ́ mi. ẹ̀yin lẹ́dẹ̀ san owó yẹn. owó tí wọ́n yá yẹn. owó tí wọ́n even gan ó mú níbì kan ọ̀tọ̀ níbi tó ti jẹ́ àkàn ó mú national id card mi ó lọ fi yá owó àwọn yẹn wá bá mi èmi kọ́ mo ní mi ò mọ̀ wọn rí torí pé kí ni wọn ò mú mi. ẹ jẹ́ ká Ọláníyì Victor bá mi gbàwé yẹn. torí mi ò mú mi ò lọ síwájú ẹ̀ wọn ò dẹ̀ mú mi débẹ̀ pé kíní yàtọ̀ sí bí mo ṣe ń rí different face tó ń wá sílé láti wá sin owó tàbí gbé wà tí bóyá mo gbé pamọ́ or something like that mo dẹ̀ ní rárá so tó fi jẹ́ pé àwọn ará àdúgbò gan sọ pé ìpara àwọn èèyàn lóríṣiríṣi ti pọ̀ jù kí n júwe ilé tí ilé wọn wà kí n lọ síbẹ̀ kán má wá sí ibi àwọn gbọ́múlé láńtà nìyẹn o àwọn tí ò ṣe gbọ́múlé láńtà náà wà o. a ti rí mo ti ṣàfihàn a ti rí mi ní ká orúkọ tó wà ń bẹ̀ ṣùgbọ́n orúkọ àwọn ọmọ yín méjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ ní mú yín fún mi orúkọ àwọn ọmọ yín méjèèjì ló wà ń bẹ̀. wọ́n wá kọ́ sí pé orúkọ ọmọ mi kan orúkọ ìyá ẹ̀ oníkejì. ṣáwọn ni wọ́n jẹ́ àwọn ní tóbìnrin. àwọn ní tóbìnrin kì yẹn. í ṣe orúkọ ọmọ yín kejì yẹn. no ọmọ mi kejì ó ní ọkùnrin tó wà ń bẹ yẹn. kì í ṣe ọmọ yín obìnrin ní àwọn kọ́ ó wá jẹ́ pé orúkọ mọ́mì wọn àti orúkọ ọmọ yín ọkùnrin kan. olówó à ń bẹ. ìyẹn àwọn orúkọ tí mo rí ń bí ń fẹ́ dárúkọ mi. ó yé mi. wọ́n wá ń kọ́ sí pé mi ì fẹ́ dárúkọ àwọn oní owó èlé yẹn náà. wọ́n wá ń kọ́ sí pé these people are owing a lot of microfinance bank beware. wọ́n dẹ̀ kọ́ ti 4,000 sísàlẹ̀ kódà wọ́n kọ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan sí. so mo ó wọ́pọ̀ dọ́jọ́ kan kò sọ nǹkan anything bó ṣe gbé mọ́tò tó fi kó páàkì gbogbo everything nílé nìyẹn àtàbí mo dẹ̀ ṣe wá ń gbọ́ ìsọkúsọ tó ń sọ kiri pé èmi fẹ́ fọmọ ṣògùn owó lòun ṣe kúrò nínú ilé. ibi tá à ń lọ gan-an làdé yẹn ìgbà tẹ́ ẹ pè mí ẹlẹ́ẹ̀fẹ́ rí mi àríra èmi àti yín sọ̀rọ̀ mo ní ṣé mo lè pè wọ́n ẹlẹ́ẹ̀fẹ́ kí n pè wọ́n mo pè wọ́n wọ́n sì jẹ́ kí n mọ̀ wípé bó ṣe ṣẹlẹ̀ kọ́ lẹ ṣe sọ wípé gbogbo ibi tẹ́ ẹ gbé àwọn lọ lẹ ti gbé àwọn lọ làwọn ti jẹ́ ẹ̀yìn. kò wá wọ́n láwọn kò wá ibi tó lọ
tí mo mú lọ ńgbà tí ẹjọ́ ẹ má bínú mà ibi tó lọ tí mo rí pé because paralag àbí kí wọ́n gbé ń pè tán wà ní oníkólóbó mo gbé lọ síbẹ̀ òun àti màmá ẹ̀ ní ọjọ́ wá wọ́n láti lé òun àti màmá ẹ̀ dànù kúrò níwájú mi pé ìwà tí ẹ̀ ń wù lójú àwọn yìí o definitely nínú ilé ẹ̀ ń fojú ẹ̀ rí nǹkan tó ju eléyìí lọ ìyẹn ni mo gbé lọ sí secretariat ní òkè mọ̀sán bíbá ṣé wọ́n wá kò wá màmá ẹ̀ àti àbúrò ẹ̀ ni wọ́n wá ókè mo tún lọ sọ́dọ̀ ẹ ní sùúrù ẹ tún lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ ti sọ yẹn náà fún mi ṣé wọ́n wá bẹ̀ yẹn náà. ó lọ bá wọn wá sọ fún wọn ní ìyẹn ní eléfèrán wọ́n wá sọ fún yín pé kó jẹ́ àwọn kí n máa rí àwọn ọmọ káwọn ọmọ máa pè mí. ibi tí mò ń lọ gangan nìyẹn kí lẹ fẹ́ gangan. èyí tí mo fẹ́ gangan ni pé kó jẹ́ káwọn ọmọ máa pè mí kán dẹ̀ wá wọ́n bá rí mi. wọ́n ní pé àwọn ò lè jẹ́ káwọn ọmọ orí yín pé ẹ fẹ́ fi wọ́n ṣoògùn owó. àwọn ọmọ tí mò ń kó kiri tó yẹ pé gbogbo skul táwọn ọmọ lọ kò sẹ́ni tó mọ̀ o kò sẹ́ni tó mọ̀ ya àwọn èmi ni wọ́n mọ̀ gbogbo skul títí lọ sí ìtó lọ sí Bowell University ní Ìwó. ọmọ yín kan lọ sí Bowell. bẹ́ẹ̀ni. private university. bẹ́ẹ̀ni mà. lólówó gegere yẹn. bẹ́ẹ̀ni. bàbá ṣe lóòótọ́ ni. òótọ́ ni bẹ́ẹ̀ ìbá má lọ síbẹ̀ àṣejù ẹ̀ o because òun máa ń láìkí pé kán rí òun kán róhun ìbá má lọ síbẹ̀ torí mi ò bẹ́ẹ̀mi bá ṣe tó ni mo fi máa ń ṣe. bẹ́ẹ̀ tìgbà tó lọ gba àwọn owó yìí náà ló fi jẹ́ kí ọmọ nígbà tí àwọn àgbàlagbà náà sọ pé ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe láàárọ̀ àṣẹ lálẹ́ ẹ̀jẹ̀ má ni mo pè ó wá di àṣẹ lálẹ́ so ìgbà tẹ́ lọ síbẹ̀ kò lọ ju bóyá bíi táàmù kan náà lọ bíi táàmù méjì gbèsè lájẹ́ kúkú bẹ́ẹ̀ lágbára ò bá gbé mọ́ lágbára ò bá gbé wọ́n ń pè mí wọ́n ń pè mí títí di ìgbà tó yọ pé káwá san gbèsè òun ni mi ò fi lọ síbẹ̀ mọ́ mo wá lọ láàrin kan mo lọ láti lọ bá ọ̀gá yẹn pé báyìí kàṣà báyìí torí wọn ò mọ̀ pé nígbà yẹn ojú mi ń ṣe díẹ̀ díẹ̀ ó ti rò díẹ̀ díẹ̀ so nígbà tí wọ́n wá rí pé bóyá àwọn. ẹ má bínú ẹ fẹ́ sọ nǹkan kan ẹ ní sùúrù bàbá ẹ̀yin fẹ́ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ ní kinní kan ni ìyàwó yẹn máa ń dá. mo ní ìyàwó yẹn máa ń dá ńláńlá ni. ó máa ń dá ńláńlá ni. fámìlì tó lówó lọ́wọ́ ni fámìlì wa tó yẹ àwọn èèyàn mọ̀ dáradára. mi ì fẹ́ ká dárúkọ. èmi náà dárúkọ tó lówó lọ́wọ́ dáadáa but a máa ń wò níwò pé. ẹ bá mi súnmọ́ máìkì yẹn dáadáa bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí ni àbúrò lẹ jẹ́ sí bàbá yìí ni àbí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wọn lẹ jẹ́ ó yá. a máa ń wò pé ká kókó ṣe níwọ̀n bẹ́ẹ̀ ṣe mọ̀ bá a ṣe mọ̀ tí ẹbí bá fẹ́ dá sí ọ̀tọ̀ nìyẹn but òun máa ń gbé nílá tó gbé yẹn ló mú kó jẹ́ pé wọ́n sanwó yẹn débì kan agbára ò gbé owó yẹn mọ́ náà fi. ṣé lóòótọ́ ni bàbá tó jẹ́ àbúrò yìí tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n jẹ́ àkàndá yìí ni wọ́n fẹ́ ṣe oògùn owó náà fẹ́ fi àwọn ọmọ wọn ṣòwò. kò sí nǹkan tó jọ yẹn. bọ́ ẹ̀yin ò bá wọn gbé. mi ò bá wọn gbé bọ̀ nígbà ìlú Abẹ́òkúta ìlàjọ wa. Abẹ́òkúta ìlàjọ wa. ẹ sì bá ìwà tó jọ bíi ká lọlé babaláwo kò sí nǹkan tó jọ yẹn. ká ṣe oṣó oríṣiríṣi nǹkan ni ìyàwó wọn lòun bá lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n ti wà ní ipò yìí ó nítorí ẹ̀ lòun fi júbà ehoro pẹ̀lú àwọn ọmọ kó má jẹ́ àwọn ọmọ òun náà máa lò. mo rò pé òun ti sọ Sunday wa fún yín. bẹ́ẹ̀ ni. ẹ̀rẹ̀ ti rí pé orúkọ tẹ́ ẹ gbọ́ rí ni. orúkọ ńlá ni nílùú Abẹ́òkúta bẹ́ẹ̀ tẹ̀ rẹ nìyẹn rí. àwọn náà tí ò bá sí tójú yẹ ẹ lè mọ̀ pé nǹkan kan ṣe wọn ẹ bá wọn rèé. ibi tí bàbá tiwa ti ṣiṣẹ́ tí wọ́n bá bó ṣe tóbi tó ní Nàìjíríà lénìí tí wọ́n bá mú èèyàn 10 ń bẹ̀ bàbá wa gbọ́dọ̀ wà nínú orí láàárín 7 to 10 dáàbò wa gbọ́dọ̀ wà ń bẹ̀. mi ò tí ì rí gẹ̀ẹ́sì náà láyé tí bàbá mi ò lè sọ mi ò lè rí èdè 4 ló wà lórí wọn tí wọ́n dẹ̀ kàwé yẹn tó kún. ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí ẹbí kí lẹ ṣe kọ́rọ̀ yìí tó dà báyìí. ṣe rí tíyàn bá ń báyàn sọ̀rọ̀ tó bá ń gbọ́ ó máa da púpọ̀ ọ̀tá arábìnrin yìí ìgbéraga yìí ti pọ̀ jù ìgbéraga yìí pọ̀ but níwọ̀n bá wípé nígbà míì tíyàn bá rí yàn á wò pé ẹni tí mo rí yìí
ó máa tẹ́ mi lọ́rùn ju pé kí n lọ síbi tó jìnnà. Tó bá yẹ pé ń ṣe ló lọ síbi tó jìnnà irú eléyìí ò ní wáyé irú eléyìí ò ní kọ́ngùn sọ́dọ̀ ẹ̀ àìlọ síbi tó jìnnà ni. láti lọ fẹ́yàwó ẹ má rò bẹ́ẹ̀ ẹ má rò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́lẹ̀ ń bẹ̀ ẹ̀yà ẹlòmíì náà ń lọ síbi tó jìnnà tí ṣẹ́ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ má jẹ́ ká máa ronú bẹ́ẹ̀ yẹn. torí láti dé wà lèmi ti sọ fún un pé kọ́ má fẹ́ra wọn. mo ní mo ti kírísítẹ̀ ní gbogbo ọ̀ràn wa mo ti rí obìnrin eléyìí tó àdẹ̀wò wọ́n ní ibi tí ìfẹ́ bá wà àfi ká má dàbẹ̀rù àti yọ̀ǹda wọn. àwọn náà ń gbọ́ mi torí mo ní kán gbọ́ wa mo ti pè wọ́n pé bóyá ká pè wọ́n pọ̀ wọ́n láwọn ní rárá pé bóyá kó má tiẹ̀ dà báyìí bóyá kí á pè wọ́n pọ̀ ká mọ̀ bá a ṣe kéré tó yìí náà àwa náà ní àwọn èèyàn tí wọ́n ń bá wa dá sọ̀rọ̀ a ní àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ là ní lọ́ọ̀yà tó ń bá wa dá sọ̀rọ̀ tó dẹ̀ máa yanjú ẹ̀ àmọ́ wọ́n ní pé àwọn ti kó àwọn ọmọ tàwọn júbà ìhòòrò ẹ̀yin ẹbí àti bàbá ẹ ní pé ẹ fẹ́ rí àwọn ọmọ yín bá a ṣe wá fẹ́ rí wọn ni ò yé mi. ẹ kì í sọ bá a ṣe lè rí wọn. báwo la ṣe máa rí wọn. ẹ ṣe àwọn ọmọ nọ́mbà wọn wà lọ́wọ́ mi. ó dáa ẹ̀mí ò ní fẹ́ pé nọ́mbà. ibi tí ọmọ ti ń ṣiṣẹ́ mo mọ̀ wọ́n. so èyí tó bá rí wa tó bá sá lọ ńkọ́ tí ò bá dá wa lóhùn. ìyẹn ta ni. ọmọ tá a fẹ́ wá lọ bíṣẹ́. no wọn ò lè sá lọ àwọn ò lè ṣe báyìí. ọgbà tí màmá wọn ní àwọn ò lè kó wọn lẹ̀. tó ń kó wọn dání ni n kó sọ fún wọn ní. àwọn ọmọ yẹn àwọn ọmọ tó gbọ́ràn ni nǹkan tó kàn kó sí àwọn obìnrin ó lágbára púpọ̀ pọ̀ lórí ọmọ. ó dẹ̀ jẹ́ ká ṣe báyìí ká má dà pa ká má dà jẹ́ ká má dà kún ká má dà jẹ́ ẹ bí ò tiẹ̀ jù pé bíi mélòó kan lè já gbà lálẹ́ 08174441067 tàbí 08175551067 07050501067 ẹ ká alẹ́ kí lórúkọ yẹn. àṣẹ àṣẹ àṣẹ. Àmín àmín àmín. Ta ló tún wà bẹ́ẹ̀ lánìí Victor báwo ni. ẹ bá wa pa rédíò yẹn dákun ẹ kálẹ́ kí lórúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. Ọlọ́run ló ń tò ibo láyé ń lọ. bẹ́ẹ̀ ni. Kábíyèsí Elédùmarè. God bless your wife. ẹ jọ̀ọ́ ẹ pè mí lẹ́yìn ètò máa pè atan ọ̀tà àbí atan ibo. kódà ibo láyé ń lọ. Àkàndá lẹ́yìn náà.
ìpè yẹn ti rí àkọ́ yẹn kò sí ń bẹ̀ mọ́ ẹ lè pè wá padà ẹ má bínú ọlọ́run ló ń tò ó ibo láyé ń lọ. ọkùnrin náà dájú ẹ má máa sọ bẹ́ẹ̀ gbogbo wa náà lájọ dájú kò sí kí ni pa Victor lẹ́rìn tẹ̀ mo ní ẹ lò ó ta ló wà lójú òpó yìí wọ́n ní obìnrin dájú kò sí ibi tí ẹ wò ó gbogbo wa ní nǹkan jọ ń ṣe ta ló wà lójú òpó yìí bàbá George ẹ kálẹ́ o. àgbọ̀ yín bàbá George àgbọ̀ yín rárá. wọ́n ní kó jẹ́ kó mọ ọdún bàbá wọn. ẹ kálẹ́ àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣeun àmì wọn máa lọ ṣọ́ọ̀ṣì ńgbà tí condition dé wọ́n ní wọn lọ ṣọ́ọ̀ṣì ẹ lò ó kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá. àmín àmín ẹ sọ fún mi. nǹkan tí mo sọ ni. làwọn ẹbí fi wá fárígá pé àfi káwọn rí àwọn ọmọ àwọn. ó lágbára lálẹ́ yìí ṣé ká gba ẹyọ kan sí wọ́n ní ká má gba ìpè kankan mọ́ ẹ má bínú a lè parí ẹ̀ lónìí wọ́n ní olè tó bẹ́ gìjà ẹ̀ tún kàn kan ẹ má bínú pé mo lo orú òwe báwọn a lè parí ẹ̀ lálẹ́ ó ṣeé ṣe káwọn fẹ́ ara wọn wò pé àwọn fẹ́ wá ó ṣeé ṣe kí wọ́n wò pé bóyá ká parí ẹ̀ ó sì ṣeé ṣe kí wọ́n wò pé bóyá ká má parí ẹ̀ náà ló ti lọ mo fẹ́ fi fọ́ọ̀mù kan tọrẹ ẹni tó bá fẹ́ lọ iléèwé tí ò ságbára ni wọn yunifásitì ní polytechnic ni àwọn iléèwé tí àwọn ẹlẹ́yinjú àánú yẹn tí wọ́n lè sponsor ọmọ yẹn lọ́fẹ̀ẹ́ owó iléèwé rẹ̀ náà máa san ẹyọ kan náà ló kù apín kan ní jẹjọ apín kan ní ọ̀sán yìí àti pín bí wọ́n ṣe kó fún wa ẹyọ kan tó kù a máa fẹ́ ní tó bá kọ́kọ́ pè lálẹ́ yìí tó kọ́kọ́ pè wá lẹ́yìn ètò ẹjẹ́ a máa fèyí ṣe lọ bàbá mo kí yín lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run á fún yín lálàáfíà àwọn ọmọ yìí wọn irọ́ náà pa a máa rí wọn àwọn alágbára bá wa dà sí a máa rí wọn Ọlọ́run ṣeun ẹ jẹ́ ká kúrò ká kọ́fà kásìkò ń tàbá kí n dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi olùkọ́ mi alábàáṣiṣẹ́pọ̀ mi Ọláníyì Victor ló ń bá mi tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi kétékété àwọn aláṣẹ àpàṣẹ lè ṣe Splash 106.7 FM nílùú Abẹ́òkúta ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àjọṣe wa ò ní bàjẹ́ Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló dágbére pé ìyókù dọjọ́ mẹ́jọ.